náà bóyá oṣù mẹ́sàn-án àbí ọdún márùn-ún yẹn nǹkan tó ti plan tán ti ṣe ni. Mr. Bashir ẹ mute mi ò rí yín mute níbí yìí ó tẹ́ bá dẹ̀ mute mo lè drop yín sà. very simple thing ó simple jù láti ṣe security nílẹ̀ Yorùbá òun ló kéré jù. àwa Yorùbá yìí àwa la nílẹ̀ àwa la ní gbogbo ẹ̀ àwa la ní everything. ìlú kọ̀ọ̀kan náà lòfin tán lò nílùú wọn. Bẹ́ẹ̀sì kọ̀ọ̀kan ló ní ọmọ ìta ló ní gáréèjì náà ní tó wáyé owó mọ́tò náà fẹ́ gbà owó kìíní ọmọ bọ́ ṣe ń gbà ọmọ bọ́ ṣe ń gbowó gáréèjì ní gáréèjì tí mọ́tò tó mú fò. láwọn ẹlẹ́dẹ̀ẹ́sì security kí ló ṣẹlẹ̀ simple thing ẹgbẹ́ àwọn èèyàn dìde nílùú kọ̀ọ̀kan ó pé nǹkan báyìí lẹ fẹ́ nílùú yín ẹ mójútó nǹkan báyìí lẹ fẹ́ nílùú yín ẹ mójútó nínú state kan bóyá party ìlú ló wà ń bẹ̀ ẹ̀yin àwọn èèyàn síbẹ̀ nǹkan báyìí lẹ fẹ́ nǹkan báyìí ní tẹ́ ẹ bá ti fẹ́ lè kúrò lù yín ẹ má gbàlejò òjò bẹ́ẹ̀ lọ ẹ fi àlejò mọ́ nílùú yín ẹ lẹ́ni lẹ́yìn ta ló bá yín ní ṣé gómìnà tó wá láti ìlú mi tó wá sí gómìnà lé lórí ṣé òun ló fẹ́ bá yín tìlú yín ṣe ni. à ń gbé ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ òun ní sí òun lọ bí ọdún mẹ́ta ń sì bí ọdún mẹ́rin bí ọdún márùn-ún wẹ́rẹ́wẹ́rẹ́ bá ṣe máa lọ nìyẹn tí bàbá títí tọ́lẹ̀ máa fi lọ bọ́ sí máa sọ́pẹ̀ lẹ́nu nìyẹn kò sí ìyanjú kankan tó fẹ́ ṣe lórí ẹ̀. ẹ jẹ́ kán gbé gbèsè láwọn wọn ti fún yín ní security tí wọn bá fún yín nínú iṣẹ́ àwọn àgbààgbà tó ń gbà òkè tán lówó ẹ jẹ́ ṣé èèyàn kan ló ra iṣẹ́ fáwọn Ìgbò ni èèyàn kan ló ra iṣẹ́ fáwọn Niger Delta ni. èmi fúnra mi ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo ṣe ọlọ́dẹ fọ́dún márùn-ún ni mo fi ṣe ọlọ́dẹ street méjì mo ń sọ papọ̀. àwọn aṣẹ́fẹ̀ wọn ra bọ́ọ̀nà wọn làwọn ò lè ra irinṣẹ́ fáwọn olówó irinṣẹ́ ẹ̀dẹ̀ fẹ́ láàbò lórí ẹ̀yìn máa sùn àwa máa wà á ta ẹlẹ́ẹ̀lẹ̀ owó yíra irinṣẹ́ pé torí ọlọ́pàá. èmi pẹ̀lú àwọn DPO gbogbo wọn lájọ́ ń ṣiṣẹ́ papọ̀ èmi mo mọ nǹkan tí mo fẹ́ sí ìta náà kí ló ṣe ní ilẹ̀ Yorùbá láti lè di tẹ́lẹ̀sì inú ẹ̀dìlú yín inú ẹtú yín ṣe nà ìlú yín yẹn ilẹ̀ nílẹ̀ yín nà kí ló kọ gọ́vnà máa lọ ọdún mẹ́rin ṣe ó máa bá tiẹ̀ lọ nà. ọ̀dà ẹ ṣeun gan bàbá wa ẹ ṣe sà ẹ ṣe gan God bless you sà. Maria ké ẹ bá wa gbóhùn sókè ìyá mi evangelist ṣe máa drive lọ́wọ́ kẹ máa rẹ́dì. ẹ kálẹ́ o. ẹ kú iṣẹ́ ẹ̀dẹ̀kọ́ ètò àjùṣe fún wa. àṣẹ wà. ṣe ti rí ọ̀rọ̀ Nàìjíríà káàtẹ̀ má sọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá kó tó jíire ṣe rí wàhálà wa gangan òun làwọn gómìnà wa ṣe ti rí ọ̀rọ̀ security ọ̀nà security gbogbo nǹkan tá à ń wò yẹn ṣe rí bàbá wa Tinubu gan ti pariwo ó ti ní ká lọ di gómìnà wa mú ṣe ń gbádùn mi. àwọn àpẹẹrẹ ní sà. àwọn bá kan ò lè sọ̀rọ̀ àwọn bá kan wọn ò lè dá sí àwọn gómìnà gangan ló yẹ kó ṣe mítìn pẹ̀lú ọba kó tú wa sílẹ̀ ṣe ń gbádùn mi àbò a lè dáàbò bò òkú wa àwa táwa ní diaspora gan táàbà tiẹ̀ lágbára láti wọlé ó jẹ́ ká máa dáwó ká máa fowó máa support àwọn káwọn ọmọ ogun máa nìṣó wájú ṣe ń gbádùn mi. àwọn àpẹẹrẹ ní sà. àwọn tó bá kọ́kọ́ gbéra tí gómìnà ò bá fọwọ́ sí ẹni tó bá kọ́kọ́ gbéra orí ẹ̀ lọ́ máa fi fágbọ́n wàhálà tí ó ń ṣẹlẹ̀ yẹn kò ń ṣe pé àwọn èèyàn tó fẹ́ já àwọn ọba kan bẹ̀rù because gómìnà kan lè yọ ọba because tó bá délẹ̀ gómìnà kan lè yọ ọba àwọn gómìnà yẹn gangan. Sálíù àbí kí ló ń jẹ́ tán lọ bá níjọ mọ̀ pé ó sọ̀rọ̀ àwọn wọ̀nyí wọn á ti lọ bá pé ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yẹn ìyá ti sọ fún wọn kò tí ó sì afẹ́fẹ́ náà sì rí bàbá wa lórí TikTok bá wa mute yẹn wà lórí fóònù má bínú sà àṣẹ ò bá wa mute bàbá mi máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín sà. ìrírí náà sì rí báyìí tán sì tán ti ń sọ̀rọ̀ yìí ẹ má wo ọ̀rọ̀ àwọn wọ̀nyẹn ṣe rí ẹni tí mo fẹ́ ká kọjú sí jù kẹ bá wa bàbá Ládọjà kó bá wa bá ti lógún gbogbo nǹkan tó bá yẹ kó fún Sunday Igboho fún security kó bá yọ̀ǹda ẹ̀ fún un. kùdùsì fún yín. sọ̀rọ̀ mi yé ìyẹn nìkan lèmi rí ṣe ẹni tó ń jánu àwọn yẹn ń jánu ni ẹjẹ kọjọ ó ti sọ ó ní bọ́ọ̀lù làwọn fẹ́ gbá kọjọ gbé bọ́ọ̀lù sórí pápá káwo ẹni tó máa gbọ́ tó máa score ṣèbẹ ní bá score náà ló win ni.
ìyẹn nìkan tèmi rí bẹ́ẹ̀ tèmi o. Àwọn tẹ ní kò kì í ṣe lẹ́kìtì Ondo state ni. Àbí Ondo state. Ondo state ní l'Ákúrẹ́ ni pàápàá. Àkúrẹ́ ni mo ń pè lẹ́kìtì. Thank you for your correction, sir. Àkúrẹ́ ni mo ń pè lẹ́kìtì o. Àkúrẹ́ ni mo ń pè ní Èkìtì. Thank you for your correction, sir. Àkúrẹ́ ni Ondo state ni. Thank you, sir. Thank you for the correction. Ṣé rí pé bàbá wa yìí nìkan ló correct mi. Ẹ̀yin tẹ́ wà lórí comment section yẹn lè correct mi àbí? Kò sí wàhálà. Ẹ ṣé. Ìgbà mi gan mama ṣe kíní mama bóyá ẹ listen sí mi. Gbogbo àná ọlọ́kọ̀ wa máa lọ síbi kan gbà kan náà. Ó dà ẹ ṣé ń bàbá wa. Thank you, God bless you. Ó yẹ rírí ẹ̀. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o. Àṣẹ. Bàbá wa lórí TikTok. Ó yá ẹ sọ̀rọ̀. Mo pẹ́ ń bínú bàbá wa Síkírù. Hello. Mr. Sikirudeen àbí Abudu Sikiru. Ṣé wàá ń bẹ̀ Mr. Sikiru? Mo ń gbàwọn èèyàn wọlé ó ń drop ní lórí TikTok. Ẹ bá wa power tap mi lè máa gbé yín wọlé kó máa drop iṣẹ́ ni. Kí máa gbé èèyàn wọlé kó máa drop iṣẹ́ ni. Ẹsẹ̀ ń pè gbóhùn sókè. Ẹsẹ̀ ń pè gbóhùn sókè. Àti gbogbo àwọn tó ń gbọ́ mi. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sà. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín. Ṣé ń gbọ́ wọn? Mo kẹ́ everybody àtàwọn tó wà lórí TikTok àti everybody. Ṣé rí ẹni tẹ́ kọ́kọ́ play voice ẹ̀ yẹn tí ó sọ pé olóyè fẹ́ kọ́ ọ̀sẹ̀. Mi ò play voice ẹ̀ ọ̀dọ́ ajé ní ká máa bọ̀ lórí YouTube. Fídíò ẹ̀ la play kò ti pé voice. Ajé ní ká máa bọ̀ lórí YouTube ẹ̀ ń tẹ́ wà nílùú òyìnbó. Ẹ máa bọ̀ lórí YouTube ẹ̀ lè bá rójú ẹ̀. Ẹgbọ́n ẹ̀ kò sí wàhálà. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ṣe rí ọ̀rọ̀ ẹ̀ dàbí òkú olókùú ni bí tìgì ló ṣe máa ń rí síyàn tí ó bá ti sòkú èèyàn. Bẹ́ẹ̀ ni òkú olókùú bí tìgì ló máa ń rí. Bẹ́ẹ̀ ni ká ní pé wọ́n gbé fámílì ẹ̀ tó wá jẹ́ ọmọ Òkun tàbí jẹ́ ọmọ Kàbà tí wọ́n yóò wà lára àwọn tí wọ́n kó nínú ṣọ́ọ̀ṣì yẹn. A mọ̀ pé kì í ṣe nepotism àbí whatever tó ń pè ní olóyè fẹ́ cause ní kínní. So nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀ nìyẹn. Then apart from that wàhálà máa dé bá wọn nítorí pé ẹ jẹ́ ká fojú bíbá yìí wò. Tí Fúlàní bá gbéyàn inú igbó ni Fúlàní ń gbé kò sí nǹkan tó fẹ́ fowó ṣe nínú igbó. So definitely àwọn kan náà ló ná owó yẹn nígboro. Ẹ jẹ́ ká rò lọ síbẹ̀ yẹn. Fúlàní làwa rí ṣùgbọ́n àwọn kan wà ní ọ̀dání ìtọ́jẹ́ pé àwọn ló ná owó. So eléyẹn dúró bẹ́ẹ̀ níbẹ̀ yẹn. So àwọn àgbàlagbà dẹ̀ kọ̀wé pé olóńgìní tàjòdé èkúté ilé. Ẹ para mọ́. So ó di dandan kí wàhálà ó bá wọn kí wọ́n ṣe wà yẹn. Then another thing tí mo tún fẹ́ sọ ni pé lórí pé bóyá kí olóyè kí president ti bàbá olódòdẹkùn òyìn kù òòṣà sẹ́rí ẹ jẹ́ ká bára wa sọ tọ̀rọ̀ ó máa fẹ́ le díẹ̀ o nítorí pé tí president bá gbérù gbèsè yẹn àwọn northern part àti àwọn bóyá bíi east or whatever wọ́n fẹ́ sọ pé nítorí tí president jẹ́ ìran Yorùbá because bẹ́ẹ̀ ni sẹ́rí ẹ jẹ́ ká sọ èyí tí so tọ̀rọ̀ kò sí president ò ní gbé irú ìgbésẹ̀ yẹn kó òun fẹ́ nǹkan tiwọn so àwa ni kí ká mọ bí a ṣe máa yára wa ní brain ẹ má jẹ́ ká parọ́ tara wa jẹ then apart from that nígbà tó ó ṣe jẹ́ pé ìsìn tí ìbò kù fẹ́ ni president ṣẹ̀ṣẹ̀ rí náà rí olóyè so olóyè gbọ́dọ̀ tẹ́rí ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu ó kuyọ̀ sí ni o a gbọ́dọ̀ fi àdá wá wọ̀rọ̀kọ̀ àbí wọ̀rọ̀kọ̀ fi ṣàdá ni ẹ̀yin àgbàlagbà mọ̀ ń pè é so ó ṣe jẹ́ pé ìsìn ṣé kìí ṣe pé àtidọ́gbọ́n lo olóyè ẹ mọ̀ pé nínú ìfáàrà yín ẹ sọ pé kí president yẹn Tinubu kọ́mọ tán olóyè sí já ẹkùn tán kọ́mọ fi ọ̀run ṣiṣẹ́ sí olóyè lápò ẹ understand so ó ṣe jẹ́ pé ìsìn ni president fẹ́ lo
nǹkan yẹn ṣé wọ́n ẹsẹ̀ lé olóyè kúrò nílùú ni before 4 to 5 years 4 to 5 years ago tó lóyè ti kúrò so ó ṣe jẹ́ pé ìgbà tí ìbùkún fẹ́fẹ́ ló ẹsẹ̀ give pardon sí olóyè so gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká rò papọ̀ so kò lè rọrùn wípé kí ṣé àwọn kí ni wọ́n ń pè àwọn tẹ mention tẹ fi ṣe sample fún wa tí wọ́n ti ní ìbọn lọ́wọ́ ṣé president ló rà bọn fún wọn ẹ jẹ́ ká wọ̀rọ̀ kan fi ṣàdá ká pèrè àwọn aṣáájọ tó nírònú ká dìjọ sọ yí pé president máa kó ó máa include yẹn ìyá mi ẹ túnú ẹlòmíì lè dá sí o. ẹjọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ báwo lẹ ṣe rí sí o ẹ̀yin èèyàn wa ẹ̀yin alára wa ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ báwo lẹ ṣe rí sí o ẹ̀yin alára wa o bàbá wa Ẹ̀sẹ̀ńkò ó dà báwo lọ́dọ̀ tèmi Yorùbáwùyí báwo lẹ ṣe rò wípé a ṣe lè protect ara wa ọba ṣe lè defend ara wa kò sáwọn wèrè yóò ṣeré. Sẹ́rí ohun tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́wé ló wà àwa la máa pera wa àwa èwo torí mi ò lè dá sí ẹnu lèmi máa ń jà mi ò lè jagun. àwa tí ọ̀rọ̀ yìí kàn ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí kàn ó kọ̀ wá jura lọ mi ò fẹ́ mọ fi gbogbo ẹnu sọ̀rọ̀ àwa Yorùbá ni mò ń sọ ọ̀rọ̀ ẹ̀ àwa la máa pera wa bọ̀ yí pé agbójúlé yí pé bóyá Tinubu yí pé ó fa insecurity lé olóyè Sunday Igboho lọ́wọ́ yí pé ó máa gbé nǹkan fún wọn yí pé bóyá nǹkan tí wọ́n lè fi defend àbí nǹkan kan àwọn Yorùbá wí ẹ jẹ́ ká túnú. ó dà ẹ ṣe kò sí kò ní fẹ́ ṣe. ó dà ẹ jẹ́ kí ló ti bá wa dá sí ẹ̀yin èèyàn wa bá wa dá sí ní kọ́mẹ́ǹtì lọ́wọ́ tí bàbá wa yìí sọ màmí bá wa gbóhùn sókè. ẹ káàsán máa. èmi náà fẹ́ dá sí nǹkan tí wọ́n ń sọ ni o. ẹ bá wa dá sí o. ẹ jọ̀ọ́ ṣe rí Yorùbá ní ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn. ẹ ṣe wọn jọ. kò sọ Olúwa ló ṣe. wọ́n bẹ̀rẹ̀ account number mi wọ́n dẹ̀ ṣe tó dá sí mi. kò sí problem. ẹ ṣe mà. wọ́n ní ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn a ò lè fi wé aláàárọ̀ lásán o ọdún àmọ́ pé Tinubu ó níwọ̀nba tó ti ṣe fún wa mọ́ nílẹ̀ Yorùbá tábà sọ pé nísìn agbé Tinubu sẹ́gbẹ̀ẹ́ kan pé àwọn Fúlàní ìyá tá a rò pé à ń jẹ lọ́wọ́ Tinubu yìí tá a bá bọ́ sọ́wọ́ Fúlàní nígbà tá à ń fi ẹran jẹ ẹ̀kọ́ lélẹ̀ tá à ń experience lọ́wọ́ báyìí o tún èmi ò bá ní pé ẹgbẹ̀jẹ̀ because àwọn èèyàn yìí they are very tactful ọgbọ́n náà fẹ́ lò láti fi dàárín wa rú fẹ́ mọ̀ tí Buhari wà ń bẹ̀ bí Buhari ṣe burú tó gbogbo bí a ti ń pariwo tó kò wọ́n rí kankan ṣe wọ́n àdẹ sọ aburú nípa Buhari àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa Ọlọ́run máa bá wa tán ìṣòro yìí ẹ má jẹ́ ká ta Tinubu síta o èèyàn wa ó lè má ti ṣètò o but at least àárín kan bí ó bá sọ pé lọ́pẹ́ Tinubu olóyè Sunday Igboho tán dá kalẹ̀ kò mọ̀ ní ṣeéṣe ẹjọ́ jẹ́ ká wo from that angle olórí burúkú àwọn èèyàn fẹ́ fi dàárín wa rú ní gbogbo ìbàjẹ́ tán ṣe yẹn tó lọ́dọ̀ tí wọ́n ti jáde látọjọ́ kan ti sọ̀rọ̀ ìgbà tí Buhari wà ń bẹ̀ ṣé wọ́n jáde kan sọ̀rọ̀ nǹkan báyẹn wọ́n fẹ́ fi dàárín wa rú ni ẹ jẹ́ ká tẹ tiwantiwa o ẹ jẹ́ ká dá tiwa mọ̀ tiwantiwa ẹ má jẹ́ káwọn èèyàn ká dàárín wa rú o òbí náà tèmi nìyẹn ẹ kú sẹ́mà. ẹ ṣeun gan màámi ẹ ṣe gan adúpẹ́ live has no duplicate ẹ bá wa gbóhùn sókè live ẹ bá wa gbóhùn sókè o. live has no duplicate tẹ́bà lè bá wa gbóhùn tẹ́bà lè bá wa unmute ẹ má bínú ọmọ akẹ́ drop yín. ẹ kálẹ́ kó ètò. ẹ kú dédé àsìkò yìí sà. mo nìkan wọ. adúpẹ́ sà. yes sà. ṣe rí lítùlì mi máa dá sí lórí ọ̀rọ̀ yìí mà. ọ̀rọ̀ ẹ̀ sà. ní máa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé Tinubu nípa olóyè Sunday Igboho bó ṣẹ̀ṣẹ̀ ẹ̀rí Sunday Igboho ṣé nígbà tí Buhari wà bẹ́ẹ̀ ṣé ẹ mọ gbogbo ipa tí wọ́n ń kó lábẹ́lẹ̀ láti lè sọ pé bóyá kí wọ́n lè gbìyànjú and then ìsọlẹ́nu tí wọ́n fún Tinubu náà
lórí Sunday Igboho pé Tinubu náà lágbára láti lè dá sí nígbà yẹn pé kán release Sunday Igboho kò láṣẹ lọ títí láti lè sọ pé bóyá kán release ẹ̀ torí pé kí ni òṣèlú ni that's what they call politics. So nígbà tí ọwọ́ ẹ̀dẹ̀ ti tẹ̀kù dà ń sìn nǹkan tóun ló lè ṣe àná gbogbo tí wọ́n tún sọ yẹn pé kí lórúkọ ẹ̀ state security là ń sọ náà state security là ń sọ tí gbogbo àwọn gbogbo Yorùbá governors tó bá parapọ̀ tó bá fàlẹ́ lọ́wọ́ ẹ̀ gbòkè kó máa govern gẹ́gẹ́ bí Tinubu yìí sọ pé ṣó lè rán wọn kan kólẹ̀ tó lè lọ́wọ́ lè Sunday Igboho lẹ́nu lè rán wọn kan kólẹ̀ kí ló jẹ́ pé kí ló ṣẹlẹ̀ wọ́n lè finance gbogbo àwọn ọ̀gá tó wọ́n fẹ́ lò náà gbogbo wọn kan tó fẹ́ lọ wọ́n lè finance ẹ̀ náà ṣùgbọ́n wọ́n gba state wọ́n gba owó security vote wọ́n lè fi part of it finance náà nígbà tó bá ti fà á lọ́wọ́ tí bàbá pẹ̀sẹ̀ tó bá fa olóyè Sunday Igboho ní gbogbo àwọn governors lọ́wọ́ ó lè ṣeé ṣe náà ajá fara wa náà kí bàbá yẹn má sọ bẹ́ẹ̀ mọ́ o kò sí nǹkan tó lè ṣeé ṣe o àsìkò tí wà rí ẹja gbárùkù tì kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gbogbo tó ń sọ pé bàtí Buhari wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí náà wọn gún mi gbogbo wọn ni pé kí náà rí ṣe fún wọn tó ń yọ bàlàbàlà ìgbà tí wà rí náà ká náà yọ tó wọ́n bá yẹ jẹ́ kọ́lọ́ ń ṣàánú wa mà. ó dáa ẹ ṣeun gan ni ẹ ṣeun gan bàbá wa ẹ ṣe gan ni Mr. Toyib ṣe ongagun ló ní kinní sí opinion tiẹ̀ a ti ń pè yín lórí fóònù ẹ bá wa gbé fóònù tó bá ti oníkálukú ló ní right sí opinion tí wọn nìyẹn bá wa gbóhùn sókè. Tinubu need no help. He will enter for the next election. Torí kí ni Tinubu ò ní òní díẹ̀ pé bá a gbé sókè lórí fóònù. Yes ma'am. Yes ma'am. Wọ́n ní ìfàlọ́pàá lówó ni pé gbogbo wa lè fún ká kọrin síbi kan. Lóòótọ́ fídíò tó play ní ti ọmọ Fúlàní kò ní ẹ̀fíṣẹ́ǹtì sí ní tó pé kí ni ara wọn. Fúlàní ti pàjẹ́ ní Nàìjíríà. Everywhere orí wọn tí wọ́n jáde wọ́n criticize ara wọn. Anytime tí wọ́n bá ti rí any other ethnic tó go against wọn kò wọ́n bẹ̀ sí pariwo àtàkà wọn. So it make no sense. Nǹkan nípa security nípa ọ̀rọ̀ Sunday Igboho. Nǹkan tó kàn dùn mí ni pé àwọn àgbà Yorùbá àwọn gangan tí wọ́n ní owó lọ́wọ́ àwọn ló yẹ kó ṣe ọ̀rọ̀ security kì í ṣe ọ̀rọ̀ ariwo. Wọ́n bá jẹ́ máa ra nǹkan fún Sunday kì í ṣọ̀dọ̀ Tinubu mọ̀ nǹkan tóun lè ṣe kò nídìí láti pariwo síta. Àṣẹ̀ṣẹ̀ pé òun fẹ́ no you will not do that. Somebody else gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ lẹ́ẹ̀kan pé ọba Olúbàdàn Ọọ̀ni of Ifẹ̀ bàbá Akíntóyè gbogbo àwọn tí Tinubu lè lò nìyẹn kò nídìí láti pariwo síta. Ẹjọ́ kéèlè o ṣòro ariwo ọ̀rọ̀ inú ilé ni ẹ má jẹ́ ká gbé nǹkan tó yẹ ká gbé síta sí gbangba. Ẹjọ́ tí ọ̀rọ̀ security kì í ṣe nǹkan téèyàn pariwo ẹ̀. Ẹ má jẹ́ ká máa gbé ìgbàjẹ́ lè máa bẹ Tinubu àti Olúbàdàn òun ni ká máa sọ. Method tí wọ́n máa lò ẹ má jẹ́ ká máa sọ lórí social media. Ẹ̀yà kan rán wọn létí ni wọ́n ìpè Sunday Igboho kan máa kíyàn káàkiri ni. Àwọn èèyàn support yín àwọn èèyàn ń pàtẹ́wọ́ fún yín gan lórí comment section. Ok, ẹjọ́ mo bẹ̀ yín ni kì í ṣe nǹkan tó yẹ ká tẹ̀ máa pariwo ẹ̀ rárá. Irọ́ ìsìn opportunity bá wà fún mi ò ní bá yín sọ anything. I go directly to the person concerned. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yóò bí tẹ́ bá pariwo bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ á bẹ̀rù láti ṣe. Ẹjọ́ mo bẹ̀ yín ni God will be with you all. Ẹjọ́ ẹ̀tọ́rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká máa bẹ Olúbàdàn ká máa bẹ àwọn ọba yẹn ká kàn máa bẹ wọn kó torí Ọlọ́run kó tètè jẹ́ kí Sunday ṣe. Iṣẹ́ bẹ̀rẹ̀ lásìkò ó dà ẹ ṣeun sà àgbà onítàn lórílẹ̀ bàbá mi ẹ ṣeun gan àwọn bàbá wa yìí àgbà onítàn lórílẹ̀ o wọ́n ní káyé máa sọ pé kinní kàkan sọ pé ẹ jẹ́ kí iṣẹ́ bẹ̀rẹ̀ lásìkò bàbá wa Kábíyèsí Olúbàdàn Ládọjà ìgbà máa ní Gbádéwọ̀lú àwọn máa ń pè wọ́n ní Adéwọ̀lú ẹ káàbọ̀ sà ẹjọ ìṣàánú wa o ẹ jẹ́ kí iṣẹ́ bẹ̀rẹ̀ o ètò nìyẹn o. ẹ pín iṣẹ́ dáadáa fún àbọ̀ Ọlọ́run tó gba gbé agbára Ọlọ́run ẹ̀rí dára wa. mo fẹ́ sọ̀rọ̀ lérí tí bàbá wa kan sọ tán láìpẹ́ yìí pé ètò ààbò ilẹ̀ Yorùbá kò lè ṣeé ṣe àwa ìran Yorùbá
ẹ jẹ́ ká máa ní àròjinlẹ̀ dáadáa o. Kò sí orílẹ̀-èdè náà ní àgbáyé tó ṣe wípé èèyàn máa sọ wípé ètò ààbò ní stéètì kọ̀ọ̀kan kò lè ṣeé ṣe. Kò sí orílẹ̀-èdè náà tírú ẹ̀ tí máa ṣẹlẹ̀. Aláwọ̀kọ́ náà ó yẹ ká jọ rò wò dáadáa wípé Nàìjíríà a kì í ṣe nǹkan kan náà, wọ́n kàn jẹ wá pọ̀ ni. Tó bá ṣe pé nǹkan kan náà ni wá níbi tí mo ti wá èdè kan náà, nígbà ìyẹn yàtọ̀, a lè sọ pé tọ̀ kò lè ṣeé ṣe. Ṣùgbọ́n tó ti mú dájúdájú wípé tí gbogbo wa náà sì mọ̀ wípé a sọ èdè kan náà, àwọn ará bíbà yìí ọgbọ́n àrékérekè ni wọ́n ń dá, tá a sì mọ gbogbo ọgbọ́n wọn. Ọlọ́sìn ní wípé ká rí irú bàbá tí Sunday Igboho yìí, ẹni tó nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn rẹ̀ dénúdénú, tó nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn rẹ̀, ó yẹ kí gbogbo wa ó yẹ ká jọ gbárùkù tẹ̀lé ni. Ọlọ́run gbọ́. Tá a bá rí àwọn tí wọ́n ń jáde fún ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá pé kò lè ṣeé ṣe, Ọlọ́run gbọ́, ẹ jẹ́ ká lọ wádìí wọn wò dáadáa, tó bá tẹ̀ sí pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá ni wọ́n, ẹ jẹ́ ká lọ wádìí wọn wò dáadáa, ká wo ibi tí wọ́n bìlọ́ǹgì sí. Ṣé ń gbọ́ mi màmá mi? A gbọ́ yín, mi fẹ́ já sí ọ̀rọ̀ yín ni, ẹ bá wa ṣe pàwọ́ pàṣẹ 1 minute mọ̀ 1 minute mọ̀. Okay ma. Ṣé ilẹ̀ Haúsá ní èsè yìí, àwọn ará Òkè Ọya yẹn, ìjẹ́ ní gbogbo ilé ètò ààbò oríṣiríṣi tí wọ́n dálẹ̀ lọ́dọ̀ wọn, ṣé kìí ṣe inú wà Nàìjíríà láwa ni? Gbogbo àwọn kan yẹn lọ ní ká ẹ jẹ́ ká máa ro àwọn ìran Yorùbá, torí èmi ọmọ bọ́wà tí máa ro inú títí wa kò yé mi fún o. Gbogbo elétò ààbò tí wọ́n dálẹ̀ lọ́dọ̀ wọn oríṣiríṣi tí wọ́n sì wá àwọn aṣọ ológun oríṣiríṣi tó ní fọ́nà oríṣiríṣi náà yẹn máa ń sọ̀rọ̀. Gbàngbàbù oríṣiríṣi. Ìsìbà àwọn kan tó wá jẹ́ tó máa wá aṣọ bíi brown color báyìí. Ẹ rò pé sọ́jà ni wọ́n ni. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì ṣe máa bá bọn lọ́wọ́ gbogbo wọn. Wọ́n lò bọn o. Àwọn ọ̀bọ̀n gidi ni a sì máa gbé dání. A sì ń sọ pé wà Nàìjíríà ni wá. Àwọn ẹran Yorùbá ẹ jẹ́ ká máa ro nǹkan dáadáa ká tó máa sọ. Bí ìgbà wípé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ jáde yìí bí ìgbà wípé a tó fẹ́ máa fi fa àkóbá fúnra wa ni. Àwọn ará bíbá yìí àti ẹ̀ ń gbọ́ Yorùbá tí wọ́n gbéde tá à ń sọ tí wọ́n ń wò wá wọ́n ń gbọ́nà. Bí àwọn nǹkan tá à ń sọ yìí ìta bá sọ́ńbẹ̀ tí ọba dá bí wọ́n bá sì ti gbọ́ bẹ́ẹ̀ náà lánàá ó tún ṣe máa plan ni wọ́n tún máa wá ọ̀nà míì tí wọ́n tún gbà tí wọ́n tún fẹ́ máa dá. Ọ̀dà ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun ká tún gbé kọ̀ lọ́dọ̀ mi, God bless you sir. Màmá mi, ètò àbólẹ̀ Yorùbá ó ṣeé ṣe. Ó ṣeé ṣe. Ọmọ Yorùbá kò ṣeé ṣe kí ni. Ọmọ Yorùbá tó wá ṣeé ṣe ẹ jẹ́ kí n rí ní kọ́mẹ́ǹtì sọ pé ètò àbó Yorùbá ó ṣeé ṣe. Tó tiẹ̀ dájú kí wọ́n padà sílùú wọn náà. Sáwà náà dá wọn láàmú nílùú wọn ni. Àwọn Yorùbá wa tí wọ́n wà lọ́dọ̀ wọn ó jẹ́ mélòó tí wọ́n fa Yorùbá jáde pé Yorùbá pawúsá pa Fúlàní o. Ṣèbáwọn ni wọ́n á dá wọn láàmú lọ́dọ̀ wa. Kí ẹ kẹ́rù wọn kí ẹ padà sọ́dọ̀ wọn. Àwọn àti torí Haúsá Fúlàní àwọn àjòjì àwọn onídàbò bóra wa lọ́dọ̀ títí wa. Àwọn Ìgbò àwọn ń lò bó ṣe lù wọ́n lọ́dọ̀ wọ́n ń lò bó ṣe wù wọ́n lọ́dọ̀ wọn. Nílẹ̀ Haúsá wọ́n ń lò bó ṣe wù wọ́n lọ́dọ̀ wọn. Àwa Yorùbá àwa sọ wípé kò lè ṣeé ṣe lọ́dọ̀ títí wa. Yorùbá sẹ́rí gbogbo àwọn ìròyìn tá a máa ń rò yẹn ẹ jẹ́ ká pátì ẹ jẹ́ ká náà pátì. So kọjá bó ṣe jẹ́ ọmọ mi ẹ máa. Ètò ààbò Yorùbá new slang nìyẹn, ètò ààbò Yorùbá, ètò ààbò ilẹ̀ Yorùbá ó ṣeé ṣe ẹni sùúrù ṣàkóso kò tí ì kàn yín sà.
ètò ààbò ilẹ̀ Yorùbá ó ṣeé ṣe ẹ bá gbọ́n sókè màámi. ó ṣeé ṣe. Mr. Toyigbo yìí ló kàn lẹ́yìn màmá wa yìí. Adúpẹ́ dáadáa wà sá. ẹ jọ̀ọ́ ẹni wa kan sọ̀rọ̀ kí àwọn tó sọ̀rọ̀ sí inú mi dùn gan torí nǹkan tí mo pè láti sọ nìyẹn pé wọ́n yẹ káyé kọ́ mọ́ káàmùkọ́ táwọn sọ online most of the things tó wá kù sí wa àrà kọ́sẹ̀ àmọ́ ọ̀rọ̀ sọ rárá you just come up and say anything àwọn pípé ìgbìmọ̀ ti gbọ́ wọn lọ́gbọ́ Yorùbá pátápátá àwọn àgbẹ̀dẹ̀ wọn àwọn tó pẹ́ àwọn ò ní ibi sí anybody àwọn ò mind but àwọn tó mọ̀ kọ́tà àwọn oníṣẹ́kọ̀ọ́ sí Yorùbá fún jọwájú wọn lọ́tọ́ gbọ́ wọn gbọ́ ẹ jẹ́ ká máa mind ọ̀rọ̀ tá a bá ń sọ security Yorùbá ó ṣe é ṣe ọmọ ẹgbẹ́ rí yẹn ìgbó tẹ̀ rí èmi nígbò orí freestyle ìbò dé lílé ẹ̀ ó kọ́ ìgbìmọ̀ lọ sí ilé ìgbèrè wọ́n sún bẹ̀ mọ́. ẹni tó pè yẹn stop ọmọ pè yín padà. ẹyẹ èrò káàkiri ẹ ti ń bì tí n bá rí òun lé ní sí omi jẹ́ ìròyìn mi pé yes àti tó ìbọn ọlọ́run pípù yìí báwọn ṣe nìyẹn bó ṣe rí ẹjọ́ nìyẹn táwọn èèyàn àwọn tó ń rí yẹn wọ́n ń bẹ̀rù wọ́n ń gbọ̀n ni. ẹ̀rí tí wèrè yẹn bọ́ ta tó ló fẹ́ dógún lẹ́yìn. gbogbo wọn mi tẹ̀lé ìdí ọmọ àwọn bọ́lálẹ̀ yẹn gan wọ́n ṣẹ̀rù ẹ̀ wọ́n ṣẹ̀rù ọ̀lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn ni. it's not another person ẹni pé ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín káwọn lè ṣọ yín ọsibọsì Nàìjíríà ilẹ̀ Yorùbá ẹ má sọ lórí àpapọ̀ mọ́ lẹ́sìn mi lọ́wọ́ ti gbé lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wa bá ṣe tó pẹ́ nípa pé láyàn ẹ̀yàn láyàn ló ṣe lóògùn bẹ́ẹ̀ ni ṣé ọkọ̀ olóògbé yẹn fi sílẹ̀ tó bá fi àdúrà lórí ìdàtìmú rẹ̀ ẹ̀tọ́ bá lè ṣe ilé ìbílẹ̀ bí wọ́n ṣe lò ṣe ilé ṣọ́ọ̀ṣì ní láti ràn lọ́wọ́ kí wọ́n jẹ́ kó ṣàṣeyọrí ó ti tán lẹ́sìn mi lò is the chosen one and there is nothing anyone can do and expect baba kan tó ṣe security ó ṣe kíní gan o ẹ má gbèsè online mọ àwọn tààtàlà sọ fáàní ó ti tó gẹ àwọn fúnra yìí tààtàlà ọsọ wọn torí ọ̀rọ̀ online tó àní secret ìgbò sílẹ̀ ìjọ sinmi ẹni security sílẹ̀ ẹgbẹ́ fún àti ẹgbẹ́ fún sí let's keep our mouth shut and start praying Ọlọ́run lọ́wọ́. Council, ẹ má sọ̀rọ̀ wo security mọ̀ because it's not worth saying online. ọ̀dà ẹ ṣe màámi. ọlọ́run àbọ̀dọ̀ fún ọjọ́ rẹ̀ ọmọkùnrin yẹn ó ṣẹ̀ṣẹ̀ yọrí àṣeparí àṣeyèké ẹ ṣe mo dúpẹ́ nígbà tó yìnbọn ẹ̀wọ̀n mi ó ṣeé ṣe o ètò ààbò ilẹ̀ Yorùbá tí wọ́n ti sọ pé ètò ààbò ilẹ̀ Yorùbá ẹ máa ti sọ pé ó ṣeé ṣe o ẹ ṣe màámi nígbà tó yìnbọn bá wà gbóhùn sókè ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà. ẹkọ àtàrọ àṣẹ àdúrà àkúgbà àṣẹ Ìdùmarè àṣeṣe àṣẹ ṣe rí bàbá tó sọ pé kò ṣeé ṣe lẹ́ẹ̀kan yẹn kò kí ń ṣe ọ̀tá Yorùbá o. bí táwọn fi wò nìyẹn. ẹni tó sọ pé kò ṣeé ṣe yẹn kò kí ń ṣe ọ̀tá Yorùbá o. bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó sọ pé ó ṣeé ṣe náà kò kí ń ṣe ọ̀tá Yorùbá lóun kó ṣeé ṣe. bẹ́ẹ̀ la rí àwọn èèyàn jẹ́ pé àbẹ́lẹ̀ kó ṣeé ṣe tá a jẹ́ Yorùbá tó kì í ṣe Haúsá. orí àwọn àríjẹ́ ìdí máa dàrú. àwọn Yorùbá míì tó ń bẹ lọ́n pé kí ní òye ṣe ṣe ń fẹ́ sọ pé wọ́n pọ̀ dáadáa ń bẹ lọ́n kó ṣe ṣe lọ. Ọlọ́run á jù wọn lọ. kókó nìyẹn oye torí ìwọ̀n ìbáwọ̀ gangan bóyá pè ló ń jà ni bóyá akọni èmi tèmi mi ò lè sọ. àpẹẹrẹ mo ní àpẹẹrẹ méjì kan ti fẹ́ fún yín. Bàbá wa 2 minutes more, 3 minutes ni o 2 minutes more sir. Ní Jákàndé gate lọ́nà kọ̀tún ọ̀gbẹ́ni kan onímọ́tò àti èrò tó gbé ọ̀gbẹ́ni onímọ́tò yẹn yíbo ni èrò tó gbé Yorùbá ni ó wá fún lówó ó wá náwó yẹn ti ya ìyá ń gò sówó mi lọ́wọ́ òun ó wá náà òun lè gbà ẹni yẹn wá bọ́ sí ẹ̀gbẹ́ títì lọ́dọ̀ àwọn tó ń ta bisikíìtì owó tó yá yẹn ó lọ lẹ̀ ṣé ẹ ń gbọ́ mi mà. à ń gbọ́ yín. ó lówó yẹn tó ó wá fún ó náà òun lè gbowó yẹn sẹ̀ ìyẹn ní òun ti lẹ̀ ó náà òun lè gbà ó wá ní tó bá ti gbà ó wá máa lọ.